but gẹ́gẹ́ bọ́n ṣe sọ natural calcium ó ní ó máa ń mú kí calcium ló máa help bone ó máa help egungun so tó bá dóko gẹ́gẹ́ bí arúgbó wàá ní strength gbogbo àwọn rọ́ọ̀bù tó ń kó para tán ní ẹsẹ̀ ń ro wọn ẹlòmíì arúgbó mi ò ní lè dìde kó máa dóko meanwhile ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan bàbá yẹn wọn need much strength wọn kì í ṣe rigorous sex no need nígbà míì bàbá kan ní láti just rest and sleep ni kì í ṣe wípé bóyá mechanical activity yẹn ó máa dàbí tìgbà èwe so bàbá ò really need bàbá 80 bàbá 70 kò ní much agbára so àwọn obìnrin yẹn ni wọ́n máa ń wò pé wọ́n ti dàgbà àwọn ò tó máa tì wọ́n dànù probably bóyá due to ẹ̀ṣẹ̀ tí bàbá yẹn ti ṣẹ̀ nígbà tó wà ní kékeré we are still coming there so mo kàn fẹ́ ká kọ́kọ́ clear gbogbo wrong belief àwọn myth àwọn nǹkan tí ò rí yẹn òun ni ṣóyé wa so à ń sọ wípé it helps your pelvic to be strong àti sọ yẹn then a ti sọ̀rọ̀ nípa lubrication then láti lè wá help obìnrin láti lè mú kí dídó kó rọrùn fún obìnrin ní arúgbó ni wípé àkọ́kọ́ a ti sọ̀rọ̀ nípa lubricant ó yẹ kó máa wà nílé bí pad bó ṣe máa ń wà nílé sisi bẹ́ẹ̀ ni lubricant ṣe gbúdọ̀ wà nílé arúgbó ṣóyé wa then ẹ máa mu omi déédéé ṣọ́dà ẹ máa wà hydrated ní wà dehydrated then àwọn lubricant à ń sọ yìí we have chemical base we have oil base but water base is the best most of our water based lubricants yẹn wọ́n máa ń wà edible whereby èèyàn lè fi sí ẹnu then wọ́n ní ẹ máa jẹ àwọn èso eat fruit that contain vitamin D vitamin C the likes of apple banana yogurt pineapple àwọn yẹn máa ṣe kí ni wọ́n máa jẹ́ kí vagina kó remain healthy but reason tí àwọn èèyàn kì í fi ń ṣàwọn kí ni àwọn ìwà ìbìkítà àwọn nonchalant behaviour pé mo ti bímọ mo ti lọ́mọ ọmọ mo ti bímọ mo ti bí ọmọ mi ti ń bímọ ní ìdè okó mọ́ it's just a belief àmọ́ bí táwọn ìyá yẹn ti máa ń rí a rí wípé gbogbo orú àwọn nǹkan yẹn kéèyàn kó kúrò ní ọkàn then diet tó contain calcium àti vitamin D tó yé wa tó contain calcium just like bí alájà rọ́fíà ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ni vitamin D calcium ó gbúdọ̀ wà nínú àwọn oúnjẹ tí èèyàn máa jẹ then vegetable so that ẹ bá jẹ vegetable ẹ máa ṣe kí ni ẹ máa lè tètè digest oúnjẹ gbogbo àwọn tí wọ́n ní ikùn wọn ń wú ikùn wọn ò wú kò ikùn kankan ò wú indigestion constipation òun ló fa ikùn wíwú okó dídó kò ní kí ikùn obìnrin wú at menopause ṣóyé wa okó dídó tó máa ń ran ara lọ́wọ́ ni then àwọn limbs àwọn ọwọ́ àwọn ẹsẹ̀ gbogbo wọn gbúdọ̀ stretch out òun ló máa ń fa joint pain fún àwọn ìyá arúgbó mi òun ló máa ń fa joint pain ẹlòmíì á ní gbogbo oríkèéríkèé ara ń dun àwọn àìdókó déédéé ni ìgbà míì gan gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn àwọn ọkùnrin yẹn ò ní ìdí rigorous bàbá tó ti pé 70-80 lè fi strength ẹ̀ wé ọmọ 30-35 àbí 40 so a rí wípé àwọn bàbá yẹn ò ní di wàhálà much all they need is just to rest but torí mindset àwọn obìnrin ló fà tí àwọn obìnrin yẹn fi máa ń sá ṣóyé wa then I need you must have a positive mindset o gbúdọ̀ ní positive mindset tó wọ́ sí ẹ̀ then apart from that ni pé bẹ́ẹ̀ ṣe ń fi àwọn bàbá yẹn lẹ̀ yẹn èyí tí Ọlọ́run bá ràn lọ́wọ́ tó jẹ́ wípé ara rẹ̀ sì strong tára rẹ̀ sì mú pápá dáadáa kò ní choice than to go and meet all these young ladies àwọn young ladies yẹn dẹ̀ lélẹ́yìí ṣe mọ̀ pé by nature ara tí wọ́n sì strong dáadáa before you know it ẹ̀mí bàbá yẹn lè má gùn to be candid body system ó ní bó ṣe máa adjust tẹ́ bá wà níbi tó orú bá ti mú tó orú mú gan ẹ rí wípé ẹ mọ̀ làágùn ni body system homeostatic system of ara ló send omi sí ara skin yín so that ẹ bá fẹ́ atẹ́gùn ẹ máa lè cool down because evaporation causes cooling tómi yẹn bá evaporate ara yín á cool gbogbo ara ní bó ṣe máa adjust to condition téèyàn bá wà nature ara ló máa ń reduce àyín ilẹ̀ gbà téèyàn bá yín gáàsì sílẹ̀ nature ló máa yín libido sílẹ̀ láti balance pẹ̀lú age ọkùnrin tó fi di wípé tí ọkùnrin bá ti dàgbà dáwọn level kan libido ẹ̀ máa drop tí libido ẹ̀ bá ti drop yẹn tó bá lọ ń bá ọmọ kékeré tí
kò tí tó ṣì wà in our 20s in our 30s ó possible kí agbára ọmọ yẹn pọ̀ ju ti bàbá yẹn lọ. Bàbá yẹn máa wá fẹ́ impress yẹ á rí wípé before you know it kọ́nà jẹ́ kẹ́mi bàbá òun gùn ni bàbá 70 80 tó wá bóyá ó fẹ́ ọmọ 26 to 30 kò sí nǹkan tó burú níbẹ̀ ṣùgbọ́n ara bàbá yẹn ti dàgbà dó wa mọ̀ pé àwọn ọkùnrin míì wà tán wà blessed tó yẹ pé irrespective of bí age wọn bá ṣe dàgbà tó wọ́n ṣì strong as ever but what is their percentage? Àwọn ọkùnrin tán rí bẹ́ẹ̀ yẹn they are in their minority bóyá 10% láàrin 100 bóyá 10 ni ó sì pé 70 80 tó sì máa strong. So ẹ má máa jẹ́ kí àwọn bàbá yẹn máa wà forced láti lọ́ọ́ bá àwọn sisi kí ẹ̀mí wọn kó lè ṣe kí ni kó lè gùn. So but ẹ̀yin tí you too you are of age definitely your libido is going to balance. Ṣóyé wa ó máa balance everything we adjust to one another because you are both aged. Then another thing to help láti mú kí okó dídó kó lè rọrùn nígbà fún àwọn arúgbó ni wípé take your mind off all the bad memories. Nígbà tẹ́ ṣì yọ̀ǹgì gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá yẹn ṣẹ̀ torí àwọn ọkùnrin míì wà tẹ́ pé ìgbà tán wà ní kékeré wọ́n máa ń kóbìnrin ìwà burúkú ni wọ́n máa ń wù. So gbogbo àwọn nǹkan yẹn ó mú kí inú àwọn obìnrin yẹn bàjẹ́ sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan tí wọ́n sì wà pẹ̀lú ọkùnrin lẹ́nìí wọ́n ń dúró nítorí wípé tí ọkùnrin yẹn bá darúgbó kí wọ́n lè fìyà jẹ ni torí tẹ́ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwà táwọn ọkùnrin míì náà wù ẹ jẹ́ like ká love ká dẹ̀ share tá a bá gbọ́ ìwà táwọn ọkùnrin míì wù ńgbà kékeré ìwà yẹn náà ó burú jáì so òun ló fà á. So nǹkan tí obìnrin tó tún gbúdọ̀ ṣe ni pé ẹ mú ọkàn yín take your mind off all kinds of bad memory. Ṣóyé wa then let there be a lot of foreplay. Most sex tí àwọn bàbá àgbà máa ń ṣe gan is more of a foreplay than the real sex itself. Gẹ́gẹ́ bí mo ṣe sọ there is a nurse mother tó fún mi ní point yìí pé àwọn bàbá yẹn they just need to sleep ni kò wọ́n need much wàhálà kọ́kàn lie down kára wọn fi wálẹ̀ iná need much jù. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Then èèyàn tó bá jẹ́ obìnrin tó ti wọ menopause tó sì ń fi pòun fẹ́ dóko irú wọn máa ń wà tí ọlọ́run tó ẹ pé oore ọ̀fẹ́ ẹ mọ̀ bíbélì ní ọlọ́run fún oníkálukú ní grace according to the measure of faith. So àwọn míì obìnrin míì wà tó ní oore ọ̀fẹ́ tó ẹ pé fún at the age of 60-65 obìnrin ó sì máa feel pòun fẹ́ dóko the way bó ṣe máa ń feel nígbà kékeré is very possible nítorí wípé ara ó yàtọ̀ sí ara. So à ń sọ̀rọ̀ nípa a lot of foreplay tó máa trigger hormone. There is a mucosa cell tó wà ní ojú òbò obìnrin tí ò bá sí foreplay ìwé sọ fún wa pé mucosa cell yẹn ò ní ṣiṣẹ́. So fún àwọn nǹkan yẹn láti rọrùn there must be foreplay especially fún èèyàn tí ó bá tún ti wá dàgbà. Then a tún ní talk to doctors and therapists. Ṣóyé wa most of the time nítorí àwọn ìwà àìbìkítà ni ló máa ń fà tí àwọn èèyàn kì í fi ń wá solution sí nǹkan téèyàn bá need téèyàn fẹ́ ṣe tó dẹ̀ jẹ́ nǹkan tó compulsory fún yàn èèyàn ò ní choice ju kéèyàn wá solution lọ bẹ́ẹ̀ nígbà tó bá ti rí pé èèyàn kan bí ara sí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn ò ní wá solution you can talk to therapist or doctor. Then àwọn passion you rekindle passion and repair relationship. Lẹ́mọ̀ ìdáríjìn òun náà ló ń gbogbo nígbà míì tí obìnrin ò bá dáríjìn ọkùnrin yẹn ó ṣeé ṣe kó mọ̀ lè ṣe ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ ní old age. Gbogbo tí máa ń fà tán èèyàn fífẹ́ dóra wọn ní arúgbó nìyẹn. Gbogbo ẹ̀ṣẹ̀ ayé àtijọ́ gbogbo pain of penetration ìbẹ̀rù kí mọ́ lóyún gbogbo ń tà ti sọ síwájú yẹn ìní máa ń fà tí fi máa dàbí yìí pé arúgbó ti dé dídò ò ṣeé ṣe mọ́. By nature by studies kò síbi tán kọ́ sí nínú ìwé parúgbó ò lè dóko arúgbó ló nídìí oko gan jù. Ṣóyé wa so a rí wípé and take your mind on offences. Then stay hydrated. Ẹ máa mu omi a lot of water. Tẹ́ bá mu omi ẹ máa tọ̀ ẹ máa gbogbo àwọn ìdọ̀tí ara máa jáde. Then ẹ rí wípé tẹ́ bá mu omi dé level kan ìtọ̀ yín máa funfun tó bá yá kò ní máa pọ́n kó máa yellow ó máa funfun ni. Tẹ́ bá dẹ̀ ṣe mu omi yẹn ẹ máa wà hydrated ẹ ní máa dry ẹ ní máa gbẹ. Then you can try new positions at old age gan àwọn position kan wà tí ò ní ṣe é ṣe mọ́ nítorí pé kò sí much strength. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yọkan yẹn náà lẹ́tí ń lò láti ẹjọ́ you can try and change it to adjust with your age to balance with your age. Ṣóyé wa a sọ̀rọ̀ nípa
bí ìbáṣepọ̀ ṣe lè ṣeé ṣe when both the man and the woman is tired. Mo drop video yẹn tá bá scroll down lórí page mi a máa rí ṣóyé wa. Then seek it attention. A ti sọ fún wa wípé kò sí ni tó bá ti di àkókò kan obìnrin lókù tó máa fa ojú ọkùnrin mọ́ra. So ọkùnrin tó náà ti jẹ́ pé òun ló wá ẹ nígbà Ṣàngó Òde gbogbo ìgbà tẹ̀sẹ̀ ń rí a children òun is the one looking for you. Tí wọn náà bá wá nígbà arúgbó kò tí ì léwọ̀. So obìnrin ló gbúdọ̀ máa fa ọkùnrin mọ́ra ní gbogbo ìgbà yẹn torí wípé kí ni at that time ọkùnrin yẹn gan lè ti fẹ́ máa wà pissed off probably due to bóyá tó bá ronú stress àti gbogbo wàhálà tí ó go through before he can bring the woman to the mood. Ṣóyé wa. Then ẹ jẹ́ ká wo ti àwọn ọkùnrin bẹ́ẹ̀ kí n tó lọ sí ti àwọn ọkùnrin mo fẹ́ sọ wípé kò sí ọjọ́ orí tí obìnrin ò lè dóoko. A rí i pé ìwé mímọ́ gan sọ wípé obìnrin tí ò bá ti pé 100 ọdún a gbọ́dọ̀ kọ orúkọ rẹ̀ sáàrin àwọn opó. So omi ìpè tí obìnrin bá sì jẹ́ 60 tó bá sì jẹ́ pé ó fẹ́ ní ọkọ tó bá ní orí ọ̀fẹ́ ó sì lè ní ọkùnrin nínú láìvù rẹ̀ ó sì lè ní ọkọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Society wa ni wọ́n sọ gbogbo ẹ̀ di bàbàrà kò sí nǹkan tó ní kí ìyá kí arúgbó kó má ní ìbáṣepọ̀. Then fún àwọn ọkùnrin táwọn náà jẹ́ arúgbó a ti sọ̀rọ̀ nípa andropause àwọn ìwé mi máa ń pè ní menopause in men. Ó jẹ́ stage tó yẹ pé the way bí ara ṣe ń ṣiṣẹ́